ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Bàbá ní orúkọ Jésù ní agbára náà tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ọlọ́run gbé nígbà fáfá náà tó ní ọ̀fẹ́ tí a ní ní ẹ̀dá ọ̀bẹ wọn adúgbẹ́ fún ìpalẹ̀ ètò yìí adúgbẹ́ fún ìbẹ̀rẹ̀ àti àárẹ̀ aṣọ bí ẹ ṣe kú tí ẹ̀rọ àwọn àti tí a bá dé ọlọ́run dá ọ̀bẹ wọn àfi gbogbo sí bẹ́ẹ̀ ṣàkóso ní olúwa ẹ̀dá ní ètò yìí ní ìbẹ̀rẹ̀ àti láàrin àti ní ìparí gbogbo ọjọ́ ti ní ẹ̀yà ìṣàkóso lọ́wọ́ gbogbo ẹ̀kọ́ tí wà bí ẹ̀ṣin rẹ̀ fún ọlọ́wọ́ gbogbo ọjọ́ ti ní o bẹ́ẹ̀ ni yóò rí a ó ṣe máa yèyé ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Ní báyìí náà ìmáàmù àgbà fún ìlú Ọ̀yọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. The Imperial Majesty, the King of Kings, the Royal Ambassador of Plenipotentiary, the other Royal Majesties hereby present, the distinguished ladies and gentlemen. It is established in the Holy Quran that in tashkuru fa inna Allaha ghaniyyun ankum wa la yarda li ibadihi al-kufr ama wa in tashkuru yarda lakum. Tọ́lọ́run bá ṣe dáadáa fún yín tẹ́ bá dúpẹ́ òun ṣàlékún ọpẹ́ adúpẹ́ fọ́lọ́run alhamdulillah fún ọba wa gẹ́gẹ́ bí láti sánmà ló ti jẹ́ so kò sẹ́yìn nípa lórí ilẹ̀ tó sọ pé kò sí bẹ́ẹ̀ má
ọlọ́ọ̀bá yóò dé fẹ́mi yóò dùn fún wa. Gbogbo àwọn ọba wa tó kù náà ọlọ́ọ̀jọ́ mi yóò dùn fún wa. Especially ìgbókè olóògbé wa ọlọ́ọ̀jọ́ mi yóò dùn fún wa. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wà ní kálẹ̀ ọlọ́wọ́ sì ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà àtọ̀tọ̀ sọ̀rọ̀. Mo kí ìyàwó olóyè tí ń jẹ oyè lónìí. Ẹ jẹ́ kí wọ́n wà lẹ́sà short wípé gbogbo nǹkan tí bàbá wa kábíyèsí bá fọwọ́ lù kí a bá fọwọ́ kàn kí a bá fàṣẹ sí ó ti gba àṣẹ látọ̀dọ̀ ọba ọlọ́run àlejò ọlá ọlọ́run tó gbé ọlọ́run fi sẹ̀rí. You will never have any cause to regret this intervention of yourself as the real ọba of Yorùbá. And nobody dares question you why you become the real of Yorùbá. Torí pé láti sábà lè ti gbàṣẹ ọlọ́run bá yóò jẹ́ kí àgbáríkà ọmọ àpẹẹrẹ ní sọ̀rọ̀. Again, my warmest regards and best regards and salutation and felicitation and congratulation and every form of decency goes to my Imperial Majesty Abdulhakeem Sheikh Al-Fadila Abdulhakeem Wade Elewetu. Ẹja ń gbọ́ ọba tóbi. Yorùbá agbẹ́nipa kò ní gbé wa pa o. Ìyá olóyè wa ẹ̀gbọ́n lẹ́mi o. Bá ní asúsú ní maha àlàálà ní mo tó àwọn tó gbówó ní kò ní. Ọ̀rọ̀ òwò ní dada bẹ̀ tó gbó lò wọn gbogbo tẹ̀fílẹ̀ ní lálágbé yàrá gbọ́ àfọwọ́dẹ ọmọ àpàdé sẹ́mo gbó. Ẹnìkẹ́ gbọ́ kó ní dẹ̀rẹ̀ àpàdé. Gbogbo tí wọ́n á dogbo agogo àti ní báwọn kú bọ̀rọ̀bọ̀rọ̀. Ọ̀pá tó lò wọ́n pa gbogbo òlé pa gbogbo ọ̀pá náà yà kó agogo a sì gbélẹ̀ ẹ̀ẹ́sẹ̀gun ọ̀tá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yìí tẹ̀ wọ́n láti ẹ̀yìn odi ẹ̀ẹ́bàlẹ́ láyọ̀. Onífáàní ọ̀tún mi ire òsì mi ire àtọ̀tọ̀ àtòsílẹ̀ ní bàbọ̀ wálé. Báwo ló là ti lo ọkọ ọdẹ wọn níbi ní ọ̀bàbọ̀ wálé bá tó torí ti gbogbo wa ni. Ó lè làwọ̀ bàbọ̀ wálé ẹnìkan ọ̀gbàgbà tí a gbé sasọ tiẹ̀ láró. Ibi tá a bá gbé fọ́wọ́n ọ̀wọ́n pàbí ẹ̀yọ́ sọ gidire ẹnìkan pàtí àdúgbò sasọ tiẹ̀ ló sùn. Ibi tá a bá gbé fọ́wọ́n ọ̀wọ́n pàbí ẹ̀yọ́ sọ gidire ẹnìkan pàtí ó jẹ́ ẹ̀pàyẹ́ díẹ̀ yẹbẹyẹbẹ látẹ. Ibi tá a bá gbé fọ́wọ́n ọ̀wọ́n pàbí ẹ̀yọ́ sọ gidire nígbà parí ìdà lórí awo ìwò ìwò fún nígbà parí ìdà lórí awo ẹ̀bùrẹ́ lọ́lọ́gbọ̀n títí wọ gbogbo ẹgbẹ́ ẹ̀tẹ̀yọ́ ti wá ẹ̀mí dáhùn o ẹ̀mí pàdé agbẹ́nipa o gbogbo tí lóògùn kò ní ṣẹlẹ̀ sí yín o ìyá wa tó do yẹn kù lẹ́mìí iléeṣẹ́ yóò ní dàrú ẹ̀mọ̀ mọ̀ ṣe o fani ẹ̀mọ̀ mọ̀ ṣe lágbára rún wọlé o fani kẹ́mọ̀ gbogbo tí lóògùn kò ní ṣẹlẹ̀ sí yín o gbogbo ní mú yín o yóò dára fún yín o gbogbo ẹgbẹ́ wa tẹ̀yìn òkè ẹ̀bà nílá yọ̀ o lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà. Ikú àtòsà olórí ọba Yorùbá kábàkà kẹ̀mí yóò gbó ẹ̀kú àṣeyẹ àṣeyẹ tó ṣe o eré Yorùbá wọ́n ní ẹ̀sìnra wọ́n ní ẹ̀sìnra wọ́n ní ẹ̀sìnra. Kábíyèsí kú àbáyé ìgbàdún ọdún kan o. Kábíyèsí ló máa dáa sí òòṣà. Ó lè mọ sí apá rẹ̀ ọmọ ká o. Àní kí n ṣàṣemọ́ o. Àní ṣàṣejù o. Àwọn ládéládé lóyè bẹ́ẹ̀ náà ni wọ́n gbàdúrà fún wọn wípé yóò ju wọn ṣe bó ṣe ju alára ṣe. Ẹja ti kábíyèsí bá láàfin o. Kábíyèsí tó wáyé. Ẹ máa ta. Ẹ máa bì ẹ máa lọ. Èyí ò ní jẹ́ òpin ara
dẹ́ẹ̀dá àṣẹ ìṣèlú tó ṣe ìwé yóò kó o gbogbo lọ́balọ́ba akínyó ẹ̀kọ́ àdó tí Aláàfin ìgbà tí wà pẹ̀lú ẹ̀dájọ́ wà pẹ̀lú yóò oníṣẹ́ ìgbà yìí tó ní gbóná máa yóò kábíyèsí fún bàbá yìí ẹ̀mí yóò kù gbogbo ẹ̀yin baálẹ̀ akínyín ẹ̀kọ́ àdó tí orí adé ẹ̀mí yóò kù ọmọdé pé ọ̀yájú lọ́mọ ẹni ìbá dárí ṣùgbọ́n àkókò kò gbà wá láàyè lórílú gbogbo ìtẹ́ ẹ̀ ti ń ṣe ìnájọ́ lórí kókó ibi wọn ti ṣàdúrà fálára o lágbà rẹ̀ gbà níbi wọn ti ṣàdúrà fájòrò lágbà rẹ̀ gbà owó ẹ̀ gbọ́ mi ni fún ẹ wàá pọ̀n tí àwọn bàbá yín wá ibi tá a bá dé ní ìsìn ó ti dọ̀rọ̀ sẹ́lẹ̀ ẹ̀gbà húsá yìí ẹ̀mọ́dé mi náà ṣàkúsá kábíyèsí fún ọmọ ẹ̀mí ní ogun ẹ wà máa pè wọ́n àwọn microphone àwọn tí wọ́n bá yín wá kálukú ọmọ mú kábùsẹ̀ ẹ̀dẹ̀ fílà ní òun sọ̀rọ̀ ẹ máa pè wọ́n ẹ̀yìn lẹ́mọ̀. Àkànní ọ̀sà. Gbogbo àwọn tó bá mi wá àwọn olólùfẹ́ mi àwọn mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́ àkójútó láti wá náwó óyá ẹ máa dìde Mr. J ẹ máa dìde Sapati ẹ máa dìde barista ẹ máa dìde Mama Jesiraini óyá àsìkò tító. Our friends from China, it's time to spend money. Prince Ademola has got it all. Gbogbo àwọn èèyàn láti Kano àsìkò ti tó. Borno, Kebbi, Lagos, Association Representative, MSR. Our friends from Canada have got to talk. Ọ̀yà bí wọ́n máa sọ sí. Wọ́n ní kẹ́ máa sọ sí wọ́n lẹ́gbà. Wọ́n lè máa fowó lẹ́ẹ̀lẹ́ ọtí ọmọ ìwé o ní ìbá jẹ tí wà sí ìgbé kò tí ìròyìn jẹ o lóògùn ọ̀fẹ́ ṣe òjé ó pàṣẹ à ń gbogbo ṣe òjé ọ̀jáwé ọ̀nà ṣókùn ó ti jáwé tí dójú ẹ o. wọ́n fẹ́ kí gbogbo ayé ọmọ pé Olúbùkọ́lá Florence ní ìgbèrè ilẹ̀ Yorùbá ọ̀rẹ́ ni ọba tó yìí tí wọ́n fi lárúkà èyí ìdòyè ní àjọṣepọ̀ ní gbogbo ìṣẹ́fẹ́ ẹ̀yìn tẹ̀ tẹ̀lé wa mọ̀mọ́ wa ọ̀ya. Gbẹ̀ngà Sapati ìyá mi. Olúbùkọ́lá dé ìlú ọba àgbáyé. Kábíyèsí náà máa fi fi. Àkànní Aláàfin àgbà gbogbo ọba Elégùṣọ̀nù ọmọ wò orúkúsù ọmọ wò orúkútàbí Erelu òkú ilé.
méje ìdíbàdé fún ọ ó mọ̀ mọ́ ṣe o wọ́n ní ọwọ́ apá òkè ká orí tẹ́lẹ̀sẹ̀ òkè ká ọ̀nà wọ́n náà fi ká o ètò méje ìlú Ọ̀yọ́ ó mọ̀ sí rere o gbé lẹ́ẹ̀bẹ̀ fún àwọn ìtàgé di o wọ́n ní iwájú báyìí tí rẹ̀ mọ̀ rí sí tó bá ti ń lù lọ́tún ló mọ̀ tí wọ́n ṣe ní lọ́tún tó ń gbé lọ́sì yóò mọ̀ jẹ́ fún ọ̀rẹ́ èyí tó wá fẹ́ di orí yìí náà wọ́n ní ó mọ̀ sí dáadáa o ilẹ̀ Yorùbá ó mọ̀ sí dáadáa o ire mọ́mọ́ nílẹ̀ lẹ́nu mọ́mọ́ ire kọ́ lọ́bọ̀ náà nílẹ̀ lẹ́nu lákọ̀ọ́sẹ̀ èyí ẹ wí pé kò lè kó gbọ́ èyí ẹ wí fojú àyà sàdọ́ta bí ilé ọjà àkànní bí ilé ọba mú ohun sáré ọwọ́ ọkọ̀ ọ̀gẹ́dùn lókun agbálẹ̀ gbogbo ọ̀gẹ́dùn Kábíyèsí Fáláàfin. Bẹ́ẹ̀ kò forí gbági, a ṣe ìgbìmọ̀ rẹ̀ ò ní ṣiṣẹ́ o. Ilé ìlú tí mo yẹ yẹ o. Yóò ju ọ ṣe. Lórí bá ti ṣe o. Wọ́n lẹ́sẹ̀ kọ́ lẹ́sẹ̀. Ajé tó ti wọnú lé ajé náà ò ní ṣí kúrò. Gbogbo mìíràn tó wá ti sọ náà tó ti jẹ́jẹ́ pé wọ́n mú ọ lọ́yọ̀ọ́ àwọn alálẹ̀ wọn ní ìlú Ọ̀yọ́ wọn ní ilẹ̀ Yorùbá wọn ju ọ ṣe o wọ́n ṣe wà lẹ́yìn ẹ̀ o wọ́n ti ọ lẹ́yìn o wọ́n ti ọ lójú o ló ti rí bẹ́ẹ̀. Ẹ ṣe Kábíyèsí Fáláàfin. Ẹ ṣe Kábíyèsí Fáláàfin. Àkànní o, ìgbà ọkọ́, ìgbà àdá, ìgbà abẹ́rẹ́, ìgbà òkínní, wọ́n parapọ̀ wọ́n pé píríkótó wọ́n sì pé pìrìkòtò. Wọ́n sì ń gbókè ìṣọ̀tá, òkè òsì jẹ́, òkè òsì mú, òkè òsì bàyà, òkè sì ń borí gbogbo wọn. Gbogbo ẹyinkẹ́yin tó bá forí sàpáta, fífọ́ ni wọ́n ò máa fọ́. Ẹ bá ń ṣe Kábíyèsí Fáláàfin. Àkànní Aláàfin àgbà gbogbo ọba ní èdè ìlú Èkó. Lébà alẹ́, lébà sọ́dẹ̀, ààrẹ máa dògún nítọ̀yọ́ lé máa lójú odò. Ọba wo orúkú sí, ọba wo orúkú tàbí, orogún, àbí bàbá jẹba.
àbí bàbá jẹ́ bàbá yẹn táwọn pè lébóló. fẹ́ gbà ẹ ṣe àpẹẹrẹ pé dájúdájú gbígbàdúrà ni. ana so abata zobe ko gaba ku kawo kudi zobe. Mutum ego. Owó gbogbo ẹgbẹ́ kẹ̀kẹ́ wá ìtọ́kù kí ọba nìkẹ́ ó ti lè rúlẹ̀ Yorùbá nù kọ́ a máa jó lọ nímú kẹ́. Bí a ọ́fíìsọ̀ ìdí ẹ̀kọ́. Iṣẹ́ owó ẹni lẹ̀kẹ̀ sókè tí wọ́n rí ẹ̀rí kówó ẹbí yé. Kìí ṣe rí o. Ọmọba. Ọba wa wá ní àkọlù ojú bá fọlá sí. Àwọn òṣèlú lóṣù fún fọlá sí. Àwọn òṣèlú lóṣù náà rẹ̀ gbogbo wa. Gbogbo ẹni ènìyàn. Sí lórí àyè pátápátá ni mo bí o. Gbogbo ilé mi ni ìwọ̀n lọ́wọ́ bí ìjọba. Gbogbo ládéládé sí lórí àyè pátá ni mo kí. Gbogbo wa lábàlẹ̀ wà pẹ̀lú ìdẹ̀ra. Lórí arílẹ̀-èdè lóye tí òun làbí lágùn ọ̀gọ̀. Ẹja ti káwé sí Fáláàfin. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ẹ̀kọ́ àpàdé orí adé ẹ̀yin yóò gùn ẹ̀ láti fẹ́ Fáláàfin. Abala bíi tí a bá dé Elédú ní Yorùbá ẹ láti gbogbo àwọn èèyàn ló wà ń bì ibi yóò kú ní ìsìn Elédú ní Yorùbá yóò dúpẹ́ lọ́wọ́ ládéládé lóyè ẹbí ara ọkùnrin obìnrin ìyálọ́jà àbálọ́jà gbogbo ṣòwò oṣù ọwọ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ kálukú àná wà á fi ẹ̀mí ìmoore bálà àfi ṣe fi oore ìdáwọ́ lọ́lá nínú wọn ṣe dòdó ni wọ́n sọ adúpẹ́ o. Ìlú Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá pátá tó wà ní Jogo yìí
Mo kí àwọn olóyè ọmọọba náà. Mo fi bàbá Yagi kí yí o. Ẹ̀wọ̀n kan ṣe kún tó ti Aláàfin o. Àjọṣe wa ò ní bàjẹ́ láṣẹ rẹ̀. Mo kí gbogbo àwọn tá a wá láti ìlú òyìnbó náà pátá. Ṣe dúpẹ́ lọ́wọ́ yín. Mo kí gbogbo àwọn ọmọọba náà. Mọ́gàjí Ọwọ́adé àti Agúnlóyè pátápátá. Mo kí o. Mi ò ní lójú kan ṣe òmìnir gan. Wọ́n á kí gbogbo àwa ọmọ ìlú Ọ̀yọ́, ilẹ̀ Yorùbá pátá tó wà ní ìjókòó yìí tó ń wò wá lórí amóhùnmáwòrán náà. Oyin pátá mo kí o ṣe òmìnir gan. Ọjọ́ ìní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹnìkan tún ti kún àwọn olóyè wa ní ilẹ̀ Yorùbá. Jẹ́ oyè dáńjẹ lónìí, ó lè jẹ́ oyè Ìrèlú ti gbogbo ilẹ̀ Yorùbá pátá. Èmi wá ń ṣe ládùúrà pé ìyàmọ́ rí o, ẹni ṣíṣe o, ẹni tẹ̀sọ̀ àgàmọ́lẹ̀ o. Ilé ìtẹ́wá ti jẹ yìí ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó. Kò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ o, kò ní jẹ́ kẹ́ ẹ dalẹ̀ Aláàfin o. Torí pé wọ́n ní ẹni tó bá dalẹ̀ yóò balẹ̀ lọ. Ẹni bá dalẹ̀ kò ní dalẹ̀ o. Lágbára ògo Ọlọ́run èyí ó dalẹ̀ láṣepọ̀ ẹni ṣiṣẹ́. Inú mi dùn mọ́ lẹ́ni àwọn àmú certificate títí oyè náà àá fún yín. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. His Royal Majesty Ọba Sunday Ọ̀làdàpọ̀ Ògbótú ti Ìtẹ̀rù Ògbómọ̀ṣọ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ojú òní tí mo súnmọ́ ba níwọ̀n ìgbòde, mo jìnnà sọ́ba níwọ̀n ìgbẹ̀fà, ìlànà ọba fẹ́ ìjọba ń pa. Olú àgbáyé afẹ́ gbọ́ ẹgbẹ́ tí gbogbo wa wà ní ìdákẹ́jẹ́jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà ni. Kábíyèsí o, olùkọ́lọ́wọ́ ìyá mi. Mo kí gbogbo lọ́ba lọ́ba pátápátá, ẹ̀yin bàbá mi mo dúpẹ́ o. Mo kí gbogbo lọ́ba o, mo kí gbogbo àwọn ìyá mi pátápátá níbí. Mo kí gbogbo olólùfẹ́ kábíyèsí, mo kí gbogbo olóyè, mo kí gbogbo àwọn ọ̀rẹ́ wa tó wá ní káàkiri àgbáyé. Mo ṣe ẹ dúpẹ́, ìrìnàjò yín ìrè ló máa bọ́ sí. Kábíyèsí mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo júbà o kábíyèsí. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ìgbà tí ire ló máa bọ́ sí. Ó ní ìgbà ọdún kan, ìgbà ọdún kan ni ire àti ayọ̀ láwọn máa ní ìgbà fún mi. Ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè Yorùbá, ire ayọ̀ ló máa jẹ́ tiwa. Ire àti àlàáfíà ló máa jẹ́ tiwa. Nígbà tí bàbá mi tí bàbá lè yé Aláàfin. Ire
tó bá lọ olólùfẹ́ wa tó wá fún installation mo dúpẹ́ o ẹ̀ẹ́dẹ́lẹ́ láyọ̀ o ṣe mo dúpẹ́ bàbá mi mo dúpẹ́ o ìyá mi mo dúpẹ́ o. Loyalty has led my complete and total loyalty to the school. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo bàbá wa ẹ ṣé mo dúpẹ́ o. God bless you. Thank you so very much. You are very good. Thank you. Ọjà ṣe kábíyèsí fáláàfin. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni mojú ògùn ní pàbílẹ̀. Ẹni tó tó fìyàn tó lè ní fìyàn tó lè. Kábíyèsí Aláàfin kú bàbá yèyé wọ́n fa gbogbo. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kalẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ kan ní. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.